Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Ọ̀rọ̀ Ahmed àti Baraka tí ó ṣẹlẹ̀ ní Oríyọmí Àgídìgbò ni a mú wá fún yín níbi prógrámù Kọ́kọ́rọ́ Alátẹ tí Oríyọmí Hamzat máa ń ṣe. Ṣé ẹ rí kọ́lọ́run ó gbà wá lọ́wọ́ àwọn èwe ìsìn. Ẹ rí wípé bí ìyá yẹn gan ṣe ń sọ̀rọ̀, ìyá Baraka, àánú abiyamọ ó ṣèyàn. And then kọ́lọ́run má jẹ́ kí àwọn ọmọ wa, kọ́lọ́run má jẹ́ kí wọ́n kó sí ọwọ́. Because irú ọ̀rọ̀ Baraka báyìí nísìnyí, irú kí n la lè pe irú ọ̀rọ̀ rẹ̀. Torí nígbà tí ọmọ tí bá ń sọ lójú abiyamọ tí ń sọ lójú ìyá rẹ̀ wípé tóun ò bá fẹ́ Ahmed pé òun ó kú, wípé ìyá òun ó fojú sunkún. Ẹ máa gbọ́ irú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọmọ sí òbí ẹ̀. Ọ̀rọ̀ tí ò yẹ kó máa tẹnu ọmọ jáde ni. So ìwòye wo lẹ́yìn èèyàn fi wò. Ẹ gbọ́ nǹkan tí Ahmed sọ, ẹ gbọ́ nǹkan tí ìyá Baraka sọ. And then wọ́n ló ti ń fẹ́ bàbá kan tẹ́lẹ̀ kó tó di pé Baraka tún yan Ahmed ní ọ̀rẹ́. Ahmed náà sì tún sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ìyàwó mẹ́jọ, ọmọ obìnrin mẹ́jọ ló wà lọ́wọ́. So gbogbo ẹ̀ náà ni Ahmed yàn nínú. Ṣé òun ṣe pé ó yí ọwọ́ padà sí àbí bóyá ìkẹ́kẹ́ lè ṣẹlẹ̀ o. Àwọn sọ̀rọ̀ sí ìkẹ́kẹ́ lè ṣẹlẹ̀ o. Ọmọ ìdílé wà lọ́dọ̀ bàbá kó o gbọ́ wà lọ́dọ̀ Ahmed. Nǹkan ti fún ara ni Alhaji. Nǹkan ti fún ara ọmọ tí mo bí. Kódà tí n bàbá wí. Kódà wọ́n tí ì sọ̀rọ̀ yọ yàtọ̀ ni yóò mọ sunkún ni. Alhaji ẹnìgbà tó ṣéèjì kò jù. Yóò mọ sunkún ni bẹ́ẹ̀ ni mo bí. Ọjọ́ kejìlá oṣù kejì ọdún. Ẹ̀rù rẹ̀. Kìí ṣe bẹ́ẹ̀. Ọjọ́ kejìlá. Kìí ṣe bẹ́ẹ̀ bá ń bà mẹ́ẹ̀dì. Ó dákun. Èlò change. Ahmed lẹ́yìn fẹ̀sùn kàn. Ahmed ibò náà ọlọ́kọ̀ọ̀rún dà láàmú tí wọ́n bá ní gbé lọ níjọ wẹ́ẹ̀dẹ̀ tí wọ́n lọ ṣètò ọkọ̀ wọ́n fún un lé. Ẹ bá sọ̀rọ̀ pàǹtí máa kí. Ṣé rí nǹkan tó ń fi sọ pé Ahmed ni? Ẹ súnmọ́. Nǹkan tó ń fi sọ pé Ahmed ni torí tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ fún yín pé kó lọ sun ilé. A sọ pé tóun ò bá fi fẹ́ Ahmed tí wọ́n bá jẹ́ kóun ò ṣe ìfẹ́ inú òun ó lóun á parọ́ òun dànù. Kódà ó tún kọ lẹ́tà sílẹ̀ tó jẹ́ pé wọ́n sáré pé wà ní pé ìjayà wípé ó ti gbé poison jẹ. Ahmed náà ló wá sáré pé. Ahmed náà ló pe èmi, ó pè mí, òun náà ló fún ní nọ́mbà mi. Mo sáré gbé ọ̀kadà débi tí wọ́n wà nítorí ó ti fún nígbà tá a dẹ̀ dé bẹ́ẹ̀ mo rí pé kò jẹ nǹkan kan. Nǹkan tó jẹ́ pé kíyàwó mọ̀ pariwo yí pé Ahmed ni. Ó ní pé tóun ò bá lọ sí, ó ní tóun ò bá fẹ́ Ahmed ó lóun ó parọ́ òun. Ó tún ti sọ lọ́sàn-án parọ́. Ó ti sọ lọ́sàn-án yìí ó lóun máa parọ́ òun ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni. Okay. Ahmed, ọ̀ya, jẹ́ àgbọ̀ látẹ̀nu. Èmi ò fọ́n náà kẹ̀kẹ́ jẹ nǹkan kan wò ní ìsìn. Ẹ rí i pé bàbá ẹ sọ pé ó ní 5 láwọn bá láti jọ ara yìí à ń bá ní àjọṣe. Èmi ò mọ̀ ó bóyá irọ́ ni bóyá lóòótọ́ ni but on the 5 tí wọ́n. Ẹ̀yin ará wa tẹ́ ń wò wá nílé, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Ahmed, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá Baraka, ọ̀rọ̀ náà sì lẹ gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n Baraka, ọ̀rọ̀ náà sì lẹ gbọ́ lẹ́nu bàbá tí Baraka ń fẹ́ tẹ́lẹ̀. Ṣé rí ọ̀rọ̀ yìí kọ́lọ́ má jẹ́ kéèyàn ó ṣìṣe, kọ́lọ́ má sì jẹ́ kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ gbé. Ọ̀rọ̀ tó gba sùúrù tó sì gba àdúrà gidigidi ni. Bọ̀ níwòye tèmi, ó yẹ kí wọ́n tẹ Ahmed nínú dáadáa because nǹkan tí obìnrin bá fi ń lè ń sọ wípé ọrùn oṣù làpárò kú sí, wípé tóun ò bá fi lè fẹ́ Ahmed, wípé sídà kí òbí òun kó fojú sunkún òun. Ó sì tún jẹ́ kó yé Alhaji Oríyọmí Hamzat àti gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé Ahmed gan kóun ò bí Ahmed dá kí Ahmed ó sọ pé òun ò ṣe mọ́. So ẹ̀yin náà ẹ wúrú nǹkan báwọn. Kọ́lọ́run má da wàhálà sí yàn ní agbada. So opinion yẹn fi wá sí wa nílé, ẹ jẹ́ ká mọ̀ lọ́ndà comment section. So ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa, update lọ́lọ́kan ìjọ̀kan náà la máa mú wá fún yín. So a tún promise yín pé the next video tá bá máa mú wá nípa Oríyọmí Hamzat Kọ́kọ́rọ́ Alátẹ, a máa jẹ́ kí ó kẹnu dáadáa, máa fún yín ní full update. So ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa, ẹ likes, ẹ comment, ẹ subscribe, ẹ share. So we love you all. Thanks for watching.